sókè dáadáa bọ́lá hàn ọmọ ọdún mélòó yẹn ọmọ ọdún mẹ́sàn-án lórúkọ wọn tẹ ẹ̀ẹ́dì pé mi sọ̀rọ̀ sókè dáadáa kí ló korúkọ ẹ Samad ọmọ ọdún mélòó wọ ọmọ ọdún mẹ́jọ ni ẹ ṣé tẹ̀gbọ́n tàbúrò ní ìyá kan náà ló bí yín níbo lẹ́ ń gbé. ta ló lé yín ìgbà wo náà ti lé yín ó lè sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ sókè dáadáa lọ́nà ìbẹ̀ ń pa ìgbó náà ti lé yín bàbá yín kọ́ wọ́n ti kú níbo ni wọ́n á sùn láti pàtàkì ní ìgbà ìkó wọlé sọ̀rọ̀ sókè ibo ni ibi kọ́tà mi lálẹ́ ìsìn ẹ̀yà sani lọ́mọ ayé ìyá àti ìrìn kan bolúwà ó lọ sí lẹ́kọ̀ọ́ ó lọ́kọ̀ lé èkó ní àbúrò sẹ́lẹ̀ ẹ̀yin mélòó ló bí àwọn yòókù kọ́ ṣé àwọn yòókù yẹn ṣe àbúrò yìí méjì lọ jẹ́ ní àbí ẹ̀gbọ́n yín lọ jẹ́ ó ti wá jẹ́ pé ìṣe ìpele náà kó sílẹ̀ wọn tó dàgbà wọn kó wọn lọ kí ló fà á gbọ́ mi dáadáa wọn méjì sọ fún mi ṣé ọkùnrin náà méjì àgbógbó náà méjì obìnrin kan ọkùnrin kan àdúgbò wo lè ń gbé Ìbàdàn àdúgbò wo lè gbé wọn tó dáadáa ilẹ̀ ń gbé ìyá mi ò lè gbà síbẹ̀ ṣé ìyá yóò láàbúrò ní àdúgbò lẹ́gbẹ̀ẹ́ gbogbo àbúrò ìyá yín pátá ló ti kú àbúrò àti ìbọn wọn ti kú gírámà yìí ọmọ ìlú wo ló Iléṣà iṣẹ́ wo ló ń ṣe. sára àwọn òwò ayá náà ti wà sí ìrìn sára àwọn òyà ń bẹ̀rẹ̀ ojú méjèèjì wọn rí ìran ara rẹ̀ ẹni mọ́ pàtàkì ni báwo lẹ ti máa ń ṣe lóòrù tẹ báwo làbẹ́ bíjì mẹ́rin ìbò ìpọ́tà lè ṣe kí ló dé. Ọmọ náà wọlé lórí nọ́mbà èèyàn yìí wọlé mọ̀dórí tẹ mọ̀dórí káfẹ́ ẹni ṣe ìwọ́n lọ sùkúrù aráàbò lọ sùkúrù lọ síbó. Ṣe sùúrù ṣé láti gate ló ti máa lọ sí àná ọ̀tà ó ti máa lọ bẹ̀ wọn ló máa mú yín lọ ìwọ fẹ́ díẹ̀ díẹ̀ ṣé orí kíkì jẹ́ ti ń sọ̀rọ̀ ìwọ dẹ̀dẹ̀ gbọ́n sọ́rí ẹ̀ ọ́ ni. ṣé ìyànà pàdéwọ́ náà lọ́gbà yẹn bẹ́ẹ̀ni kí ló wà tó fi lọ́mọ́ ẹ́ kí ló wà ẹbí tí wọ́n wá tó fi lọ́mọ́ ìdí ẹran ti nọ́mbà tíṣà yìí kan lórúkọ àlejò nọ́mbà tíṣà yìí ẹ wá ta ni èèyàn yín tí wọ́n à ń bàdàn ẹ léèyàn bàdàn kó lẹ léèyàn sí. Tẹ bá dìbò ẹrí yẹn yàn lọ́kọ̀ àbí fún tí lórúkọ ẹni yẹn láti lọ tó lọ àti àti yìí báwo ló jẹ́ sí pé yóò lẹ́nu pé yóò lẹ́nu báwo ló jẹ́ sí yìí ẹ̀gbọ́n yìí ni. Ẹni lọ bí lé mọ́ bí ẹ̀
ìwé pásítọ̀ tó lórúkọ mẹ́ lórúkọ mẹ́ ó sì bímọ mo ló ń gbé ìyànà kan. Ẹgbẹ́ ní olóṣèlú méjì ṣé ilé kan wà tẹ́tọ́ tó ní olóṣèlú méjì yá ni iṣẹ́ wo ló ṣe? Hospital iwájú ilé wọn bẹ̀rẹ̀ tó dá nígbà ní àbúgbọ́dọ̀ èèyàn ó ti máa ń rìnrìn àjò ti lọ́kọ̀ àbí ṣé ìwé lọ́kọ̀ yìí ṣe? Wọ́n ta kọ́ kíkì lọ́kọ̀ yìí ṣiṣẹ́ lórúkọ ọkọ̀ ẹ̀ adéṣọ́ lórúkọ ọkọ̀ ẹ̀ wọ́n ta kọ́ kíkì lọ́kọ̀ yìí ṣiṣẹ́ o wọ́n ti ṣe ẹ̀ lọ wọ́n ta kọ́ kíkì lọ́kọ̀ yìí ṣiṣẹ́ àdé ìyànà ọ̀pá ló ń gbé àdé lọ́kọ̀ ẹ̀ kọ́lé sí onágbélé yá yín lórúkọ yá ti yín tó bí ènìyàn àdìjá ìlúgbé àdúgbẹ́ kí lórúkọ ẹ̀gbọ́n yín méjèèjì tí ó kú lọ́yọ̀ sáàdì ẹ̀gbọ́n náà méjèèjì Ibrahim lẹ̀gbọ́n sáàkì làbúrò ọmọ méjì tẹ̀lé ìyàwó lọ sí Èkó àbí ṣé ìyàwó máa ń wálé wá ìtọ́jú ọdún yóò wà ní ìtura àwọn ilé tí bá wà ní ìtura àwọn ilé ìwé ní máa dé ilé àná pàdé òun sí ibẹ̀ yóò dé sí àdúgbò ilé àná pàdé. Ilé àná pàdé wọ́n tá wálé bẹ́yẹn wọ́n máa ń bèèrè lọ́dọ̀ girama yìí. Ṣé ẹ mọ ìyànà ọ̀pá parí kẹ́ mọ́ lọ síbẹ̀? Ṣé ìgbàdébẹ̀ àbí? Ẹ lè débẹ̀. Lọ́pọ̀ ẹ̀ kù síta lálẹ́ yìí lọ́pọ̀. Ẹ̀ síta lálẹ́. Ṣé ìyá rí yẹn gbàmá yẹn ojú wọn kàn fọ́ ni? Nígbà kò mú ọlọ́pọlọ wọn wà òkè. Kí ló kó sí wọn lójú? Ìta bẹ̀ wọ́n sọ̀rọ̀ dáadáa. Lójú kó láwọn ní àrùn ọpọlọ. Wọn làárọ̀ ọpọlọ wọn lè sọ̀rọ̀ dáadáa. Báyìí kẹwàá mú ọkọ̀ ní òjò pàtó tó rọ̀ tẹ́bí wájú kò sí ìbáyìí sí. Ṣé kò ní kó máa ń rọ̀ bẹ́ẹ̀ náà ṣe ẹ̀dá àtàkùn ní ìdòwò lẹ́yìn tó ṣẹlẹ̀ rí? Ó ṣẹ̀ ṣẹlẹ̀ rí àbó ṣẹlẹ̀ rí. Lẹ́nu wá ẹ̀dá mọ́ wá sí ìbàjẹ́ ó ṣẹlẹ̀ rí. Ṣé ìyá ayé ìkan ni ìyá yẹn bí? Ìjà tó wà bẹ́ẹ̀ ṣé ìyá ayé nìkan ló bí? Ibẹ̀ àwọn wo ló tún bí? Ara àwọn tó bí kí ló ń pọ̀ ìyá ìdílé mọ̀ dáì. Ìyá kí ló máa ń tò? Títí náà lájà ló máa ń tò. Ìyá kí ló máa ń tò? Dá orúkọ àwọn ọmọ tó ti bí ìyá yẹn ti bí. Ìyá ìlú ìlú gbogbo wa àbí ìlú gbogbo wọn yẹn ọmọ èlò bí bẹ́ẹ̀. Ọmọ àrùn àti kí lórúkọ ti yá jẹ́ mọ́ bẹ́ẹ̀ yẹn. Kí yẹ dàpọ̀ bí?
ẹ̀gbọ́n tí a máa lọ interview ìyá yẹn.